tired. We are tired. You've crippled us enough. You've played on our intelligence enough. We are tired. And we use the whole 2 years to listen to whatever you have to say. Now we are tired of it. And now we want proof. We don't want physical evidence. We don't want people self-acclaimed evidence. We don't want it. We want a video of you saying recorded video that Liam was never his son. We want a voice record of him or a video call with a person with those people on a chat, on WhatsApp chat that this voice message was sent to this social date. We want proof now. Me, I'm going to write you personally. My lawyer is going to write you personally. Me, and this is what you will show me. Me, I want to see proof. I want to see proof. Show us proof now. We want to go straight, get straight to the point. Because Mo has never for once before he passed on said that this person, he never came publicly to say it. He never for once. He said he was protecting these people, these two. He was never. And there was no celebration he didn't partake in. He partake in Liam's this naming ceremony now. He kept it away from the media. Even after he passed away, we were seeing all these things. Why didn't he come to tell us? Why he was not? All these people is telling, where is the evidence? We don't want self-person as evidence. We want proof of where Mo said it. Where Mo said Liam was not my son. If it's on video call, if it's on voice record, at least Mo said it. We want to hear Mo's voice saying it. That's the only thing we want now. And after this now, anybody that call Liam a bastard on this place, your team and yourself, anybody that wants to pay on Mali, you don't have any right to call him bastard. If you don't prove this, don't call him bastard on this place again. Unless you prove this to me. Tí wọ́n complete níbi fídíò yẹn ni pé wọ́n ní àwọn èèyàn kan wà lórí íńtánẹ́ẹ̀tì. Ṣé ẹ̀gbọ́n tí mo sọ? Bàbá mọ̀ wọ́n yìí. N tó bí ọ̀rọ̀ yẹn gangan lélẹ̀. Wọ́n láwọn èèyàn kan wà lórí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé orin tí wọ́n kọ́ sí ni pé Liam ọmọ àlè ni ọmọ àlè ni. Ìyàwó ti máa ń sọ̀rọ̀ yẹn ti pẹ́ lórí program látìgbà tí mo bá tiẹ̀ ti kọ̀ pé ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti máa pe ọmọ yẹn lọ́mọ àlè pé because kò sí assurance pé bóyá ọmọ àlè ni. Even gan tó bá tiẹ̀ wá jẹ́ pé Mohbad kọ́ ló bí àti máa pe lọ́mọ àlè kò sí nǹkan tó kàn wá bẹ́ẹ̀. Now ẹgbọ́n nígbà tẹ́ni yẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní bàbá Mohbad láti bí ọdún méjì ó lé díẹ̀ láti tẹ̀lé òní ó pè bóyá ó ní evidence kan tẹ́ fẹ́ mú jáde. Ìtọ́bìnrin yẹn sọ ni pé ẹ bá tó rò pé ó fẹ́ máa tẹ̀lé bàbá Mohbad lọ olúwarí ó kẹ́ lọ kó sínú odò ni. Nítorí látọjọ́ yìí ẹni pé ó sọ kinní kan ó ní lọ́dọ̀ tó òun ò ní fààyè gba wípé ọmọ mi sọ fún mi pé kinní kan sọ fún mi pé evidence ni kẹ́ máa fi hàn wá. Pé òkè o voice note Mohbad lélẹ́yìí o níbi tó ti sọ fún mi pé kì í ṣe mi mo ní Liam o. Voice note ẹni báyìí lélẹ́yìí o níbi tó ti sọ pé kò ń ṣe kíní òun lòun ní kíní kan o. Ṣùgbọ́n torí àwọn èèyàn tó jẹ́ pé àwọn ṣe ìwọlé sórí ìlà ẹ jẹ́ ká tó voice note yẹn play káwá lọ kí àwọn ará lè. Ìyẹn kọ́ làwọn sọ ẹgbẹ́ ẹnu kúrò bẹ̀rẹ̀. So a lè fáfàdé àwọn tó yẹ kí wọ́n ṣe ìwọlé sórí ìlà ẹ jẹ́ ká tó voice yẹn play kó tó di pé bóyá máa bẹ̀rẹ̀ ètò fúnlẹ̀.
this now. Anybody that call Liam a bastard on this place, you're saying at yourself, anybody that wants to be a millionaire or more, you don't have any right to call him bastard. Anyway, mo rò pé àwọn tó ṣe wọlé sórí ìlà àwọn náà ti ẹnìkan pé ẹnìkan sọ fún mi pé ó ní lọ́dọ̀ tòun láti bí ọdún méjì àti díẹ̀ àti ń tẹ̀lé bàbá Mohbad pé bóyá ó lé evidence tí ó fi hàn wá ó ní tí ó fi hàn wá pé so gbogbo ilé ti sú wa o tí bàbá Mohbad fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ káwọn èèyàn believe fún sí àfi kó fi evidence hàn wá pé bó tiẹ̀ ṣe voice note Mohbad rí ibi tó ti sọ fún pé ọmọ yìí ò sọmọ òun pé so story tí wọ́n sọ yẹn ti tó ó ní dẹ́ gbogbo àwọn tó ń pè ní àmì yẹn ló máa lè ó lẹ́yìn wọn lẹ́tọ̀ọ́ láti máa pè bẹ́ẹ̀ pé nítorí náà gbogbo bí bàbá Mohbad ṣe ti oníkálukú gọlùgọlù bí àgùntàn pé yẹn ti tó evidence nìkan máa fi bá wa sọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ tó bá fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ ká mọ ṣẹ́jú pé ká mọ ọmọjú táyé ká mọ sókè mi ìparọ́ kankan pé ìparọ́ ẹ̀kọ́ náà fẹ́ lò evidence táwọn yóò fi gbàgbọ́ pé tẹ́ ń sọ nílé òun nìyẹn náà ọ̀rọ̀ tó bí nìyẹn sọ òun ni kejì àgbéyẹ̀wò pé kí ni nǹkan tí a rí sí akímétrọ̀nù wa o akí ìyá ẹgbẹ́ ibi ó ti lọ bí oṣù bíi mélòó kan sìn kájà sọ pé bí oṣù mẹ́ta ń sìn wípé ọ̀rọ̀ bàbá ti di wípé ẹni tó bá sì fẹ́ tẹ̀lé bàbá wọ́n sì lè máa tẹ̀lé bàbá ẹni tó bá fẹ́ tẹ̀lé bàbá wọ́n sì lè máa tẹ̀lé bàbá lábẹ́ bó ti lè wù kó rí tí wọ́n bá dẹ̀ ń tẹ̀lé bàbá ẹ bá ní kí ló dé bàbá sọ wípé wọ́n gbé nǹkan wọ́n ti ṣe nǹkan báyìí kí ló wá dé tẹ́ fi bí ọ̀rọ̀ yẹn jáde tí wọn bá ti lè fún wa ní proof a ò ní ọ̀rọ̀ kankan gbé àbí láti listen sí anything yàtọ̀ sí wípé proof bá back ẹ̀ up àbò tẹ̀lé bí bàbá sọ wípé báyìí ó wá yẹ kí ẹ gbé jáde without proof without anything torí kí gbogbo kìíní láti listen sí over and over and over 2 to 3 years ló ń lọ yìí tá a ti gbọ́ a ti gbọ́ bẹ́ẹ̀ ni ọmọ yín náà ni ẹ̀yin náà lè wọ́n pa ọmọ yín ni we need proof to be able to move on this case. A gba gbogbo ọ̀rọ̀ yín àmọ́ tá a bá fi lè rí proof kò sí nǹkan tá a lè ṣe sí i òun ló máa mú mi rántí ọ̀rọ̀ Elégùṣì tá a mú wá ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn lóòótọ́ proof wà bẹ́ẹ̀ pé Mohbad ó mention ní something about Elégùṣì ọ̀pọ̀ lẹ́yìn tí òun mention tóun competition and all those things láti realize wípé ọ̀tọ̀ ní nǹkan tí Mohbad kọ wípé wọ́n ṣe fún un àmọ́ létà ọ̀tọ̀ ní nǹkan tí ó ń jẹyọ pé báyìí kàṣà báyìí káwòdì a dẹ̀ sọ wípé lábẹ́ bó ti lè wù kó rí ẹni tó bá máa pe orúkọ ọba Elégùṣì sí ọ̀rọ̀ ńsìn ó ń láti wá fi prove ọ̀rọ̀ wá torí wípé a kò lè máa dárúkọ èèyàn láì sí pé bóyá ní nǹkan tó máa jẹ́ ká máa dárúkọ àwọn a ti ṣe wípé a ti dárúkọ ibi tó dẹ̀ ti ń dúró dè wá ojú wípé ẹ fún wa ní proof káwọn tó lè ṣiṣẹ́ tó bá wá jẹ́ pé lóòótọ́ náà ni torí gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ ẹ jẹ́ ká máa fi ṣírò ara wa wípé ṣé tó bá dá wa náà ṣá lè gbàrú ẹ̀. ìyẹn ọ̀rẹ́ ó mẹ́. ọ̀rọ̀ nípa mọ́ tá a sọ wípé ẹni tó bá máa dẹnu mọ́ ọ̀rọ̀ wọn tó bá máa jẹ jáde tẹ́ bá fẹ́ sọ ẹ jẹ́ kí ó jẹ́ pé ọ̀rọ̀ tó bá ní proof. ṣé tọba Elégùṣì. tí ọba Elégùṣì. sọ wípé wọn sí ń bẹ̀ sọ wípé gbogbo ń tọ́ sọ irọ́ ni àmọ́ gbogbo ohun tí ó bá lè jẹ́ kí a move forward nǹkan tá a wà lórí ẹ̀ ó ti tó. àwọn ọmọ kan yà wá síbi ibẹ̀ yẹn ni
orí ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ nísìn ẹ jẹ́ ká máa jẹ́ nǹkan tó ní ẹ̀rí nínú ẹ má jẹ́ ká kọ̀ á ti dúró sórí ọ̀rọ̀ wọ́n mọ̀ pa fún ọdún méjì á ti fà wọ́n. ìgbẹ̀yìn náà kálukú ń padà apologize. á ti fà wọ́n á dẹ̀ ti dúró ní dúró wípé ibi táwọn dúró dè wá ni wípé ṣé ẹ lè prove tàbá délé ẹjọ́. So next action nísìn ni pé ẹni tó bá máa sọ̀rọ̀ nípa ẹ̀ á láti mú proof jáde tó dẹ̀ máa fún wa ní gbogbo ọ̀nà. Òun ni mo wá sọ pé bàbá náà should anything at all. Torí ẹ ń jẹ́ ká mọ̀ wípé ẹ mọ̀ ẹni tó bá dẹ̀ mọ̀ ó láti make sure pé òun ní nǹkan àrídájú tó máa fi convince ẹlòmíì wípé mo mọ̀ pé nǹkan báyìí ni o gbogbo ń jẹ́ sọ láti bí getting to over 2 years ń sìn àti gbọ́ actions la wá nídìí ń sìn. Kò sẹ́ni tó ń dàgbòkò bá wọn pé kìnnìkan ní kẹ́ má jókòó kẹ́ má sọ ẹ ti sọ fún wa láìmọye ìgbà wípé ẹ mọ̀ wípé yẹn definitely ó ní nǹkan kan tẹ́ ẹ gbọ́kànlé tẹ́ ẹ dúró lé gẹ́gẹ́ bí ẹ̀rí jẹ́mọ̀ gbogbo wípé wọ́n wá sórí live. Mo mọ̀ wípé ọmọ yìí ò ṣe ọmọ mi. Nípa ọmọ mo mọ̀. Àwọn mọ̀ wípé gbogbo tó bá máa tọ́ yé àwọn èèyàn dáadáa. Mo mọ̀ wípé kò dẹ̀ kọ́ mọ̀ wípé ẹ̀rí tó jẹ́ kí n dúró lórí ọ̀rọ̀ òun rèé. Kò yẹ kó jẹ́ pé mo mọ̀ wípé. Nítorí a ti dúró lórí mo mọ̀ wípé. Torí wá tiẹ̀ tó bí òde wá bẹ̀rẹ̀ over 2 years. Tó bá dẹ̀ yẹ lómi gà bẹ̀rẹ̀ pé báwo lè ṣe mọ̀ wípé ètò fà tí mo ṣe mọ̀ wípé òun lélẹ̀ Yorùbá lájọ́ ń sọ. Ọ̀rọ̀ yà wá kíá. Tó ń dàgbà lórí ẹ̀ sí nìyẹn. Kò ní máa jẹ́ ẹni tó ń dàgbà bàbá àti wà lórí mo mọ̀ wípé ó ṣọ̀ fún mi wípé. Ó dájú wípé kí ló jẹ́ ó dá yín lójú ẹ̀rí rèé. Ká sinmi lórí ẹ̀. Bàbá tí kò bá tó ká máa sọ. Torí gbogbo àwọn kìíní ọlọ́pọ̀ èèyàn ọlọ́pọlọ èèyàn onílàákàyè èèyàn wọ́n mọ̀ wípé a ti waste time lórí kìíní jù. Àdè lè bá lọ títí ayérayé. So ọ̀rọ̀ tí lady yẹn sọ èmi ò rí anything tó bad lórí ẹ̀. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a dẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nígbà tá a bẹ̀rẹ̀ àwa náà máa ń sọ wípé kò sí ẹ̀rí tó fi hàn wípé ọmọ yóò kì í ṣe ọmọ. Làwọn fi máa ń sọ ń gbà yẹn pé kò sẹ́ẹ̀rí o ṣùgbọ́n táwọn èèyàn ń sọ ni pé so tábà rí ọkọ tó lóun máa dìde against wípé kẹ́nìbọ̀dì má pe ọmọ yẹn ló mọ àlè. Bàbá ló tiẹ̀ fèsì jù. Bàbá dẹ̀ ló fèsì. Àtàwọn blogger tí wọ́n ń pè ló máa lè ṣe é pé normally téèyàn bá jẹ́ tó láròjinlẹ̀ lóòótọ́ èèyàn nípa ọmọ yẹn ló máa lè. Bẹ́ẹ̀ni. Ifun kò jẹ́ pé Mohbad gan kọ́ ló ti bí. Bẹ́ẹ̀ni. Ẹ̀dá kò bí because wọ́n dẹ̀ ti prove ẹ̀ fún wa. Gbọ́dọ̀ mo sọ pé kódà kankan prove ẹ̀ pé Mohbad kọ́ ló ní. Ẹ̀dá kò kí ni gé ìta fẹ́ gé nínú ká máa sọ pé ọmọ àlè. Ṣé ẹ̀gbẹ́ kí nìyẹn kò fún bara bójú mu tó lóòótọ́. But bending the time lọ́dọ̀ tèmi torí ibi tí bàbá face náà là ń bá wọn face ń sìn wọ́n ní DNA làwọn fẹ́ face. Àwọn ò tiẹ̀ bá wọn fèsì. Èmi kàn sọ ni. Àti ẹ̀ fèsì àpọ́nlé nìyẹn. Ó tó dáadáa pé àwọn àti wọ́n tó jọ ń wá DNA kiri. Àbá wọn fèsì. Ní tí wọ́n ń sọ. À ń gbọ́. Àwọn èèyàn ń gbọ́. Bẹ́ẹ̀ni. À ń gbọ́. So tó bá fẹ́ proof ẹ̀. Tó bá fẹ́ ó dìgbà tí DNA bá fi hàn. Ò wípé bóyá bàbá ń sọ káwa náà máa bá yín sọ pé lóòótọ́ kò sí yẹn mọ́. Bàbá wọn tó tiẹ̀ ń bá wa sọ. Tọ́lá wọn ò tiẹ̀ lè bá wọn sọ. Gbóbìnrin yẹn rí fà sí àwọn tí ó ń bá wọn sọ wípé wọ́n ń pọ̀ ọmọ yẹn ló máa lè. Torí wípé gbogbo ń tá a nídìí sìn ojú pé ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Ó tán ẹ̀rí kò tiẹ̀ kí n lálàyé púpọ̀ nínú. Kò ń lálàyé púpọ̀ nígbà tí
ó gbé kíní yàrá. nígbà tí ẹni bá ti wà nílẹ̀. mi ò gbé ta ló gbé yìí wọ́n dẹ̀ fi hàn Ṣẹ̀fínì ó fẹ́ dàbí pé mi nìkọ́ èmi kọ́ ó ti tán. so àwọn àlàyé yìí là ń ṣe wọ́n má bàa rò bóyá àtúnhé ti bàbá àwa ń tàbùkù bá bàbá àṣekínní kò gbogbo yẹn àgbẹ̀yìn tí èsì fáwọn sẹ́ fáwa. obìnrin yẹn náà bá wa wí sẹ́. mo understand. generally ló ń sọ èèyàn ò lè fèsì àwọn sí ẹ̀ fídíò lè ti wà lórí ètò tẹ̀ ń bú bàbá kí ló jẹ́ kẹ́yìn pẹ̀lú bàbá bàbá bọ̀dé tóbìnrin yẹn kan sọ bàbá tó ti ọ̀rọ̀ sí ìta ẹ̀tíkẹ́tì bẹ́ẹ̀ ni ó ní evidence yẹn làwọn bèèrè pé kí làwọn èèyàn rí sí ètò sọ. bẹ́ẹ̀ ni ṣe ẹgbẹ́ bí ọ̀rọ̀ tẹ̀sán lẹ́ẹ̀kan pé ẹ̀ ń bá ti evidence wàhálà rí òní pọ̀ kódà kò ní irun tó púpọ̀ akànnì lórí nǹkan báyìí o ẹ̀rí ìtọ̀dọ̀ mi rí o ẹni káwọn náà mú tí wọ́n jáde o ẹni kó parí. ó ti tán àmọ́ àti sọ wọ́n dẹ̀ ti ní báwọn ṣe fẹ́ náà nìyẹn pé DNA lè jáde bí èmi ló ní DNA fẹ́ bí. bàbá àdínní wa Alhaji Tajudeen Adio láti Amẹ́ríkà ẹ̀ka àbọ̀sùn. ẹ̀ka àbọ̀ bàbá. ẹlẹ́dùn lè DNA. èmi ò sọ pé bóyá gbogbo lé. èmi fẹ́ pé mi ló ní DNA. ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ẹ wàá fẹ́ra yín wé àwọn èèyàn tí wọ́n lọ sí etí òkun. wọ́n wá bí ẹ pé kí náà ṣe ń bẹ̀. èèyàn ọmọ Israẹli àbí. irọ́ Israẹli ti kọ́ wọ́n náà fẹ́ wo táìmù tí alákan máa ṣẹ́jú. ìyẹ̀wò yóò pẹ́ ẹni àwọn ènìyàn wọ́n pẹ́ létí omi díẹ̀. ẹ fẹ́ wo ìṣẹ́jú àkàn yóò pẹ́ létí omi. máa sọ àkọ́kọ́lẹ̀. ẹ jọ wà bẹ́ẹ̀ àjọ máa bá bẹ́ẹ̀ àbí kí n gbé kámẹ́rà sí ojú àpò kẹ́yìn náà jẹ́ máa lọ. màmá wo lójú kámẹ́rà lè ta ayé ti rọrùn jù ẹ́ lọ́sìn. Alhaji pending the time tí wọ́n máa fi prove rẹ̀ jáde pẹ̀lú DNA tọ́lá wọn wá. lẹ́yìn yẹn ra ìṣiṣẹ́ kéèyàn kọ̀ọ̀kan máa pè ọmọ yẹn ló máa lè mọ̀. ọmọ yẹn ló mọ àlè mọ́. tòró ti ń dàbí wípé ọ̀rọ̀ tí Wùnmí ń sọ ó ti ń ṣe. gbogbo èèyàn mọ̀ pé èmi ò sọ́pọ́tì Wùnmí rí. àmọ́ ẹ jẹ́ sọ́pọ́tì ẹnìkankan rí náà. mi ì sọ́pọ́tì ẹnìkankan rí. ọ̀tà àsìkò táwọn akẹ́rù pé bóyá ojú ọ̀nà ń bẹ lọ́dọ̀ bàbá. bẹ́ẹ̀ni. torí pé àwa justice àwọn náà láwọn ń wà. bẹ́ẹ̀ni. Wùnmí dẹ̀ lóhùn ò wà ìyá Mohbad láwọn ò wà láwọn yẹn ti fẹ́ jọ èèyàn burúkú gbà yẹn pé àbáwo lè ṣe níwá justice ọkọ ẹ̀ àbí ọmọ ẹ̀ lọ́dún ìpín tán try láti sọ ni pé àtàwọn àti bàbá àwọn ti jọ mọ gbogbo tó ṣẹlẹ̀. so definitely ọ̀rọ̀ tí lady yẹn sọ wípé òun máa anybody tó bá fi lè tó ń pọ̀ wọ́n lọ́wọ́ àlè. ó possible kọ́ hear from a whole lawyer ẹni tó bá ti sùn tí ò lẹ́rìí tó bá gba tìmọ́lé alálàlálá o. torí wípé ẹ̀rí ló lè jẹ́ ká rí òkodoro ọ̀rọ̀ báyìí. tó bá dẹ̀ bìlíìfù pé o ní ẹ̀rí tí wọ́n lè máa fi gbé lọ o feel free ẹ lè máa gbé lọ. Nígbà tí màá lọ sí magistrate court for case close. Ẹ̀rí ọ̀rọ̀ fún
bẹ́ẹ̀ ni ẹ tún lè máa jẹ́ gbogbo irúfẹ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọba tí wọ́n bí kò ṣàkíyèsí nígbà tọ́rọ̀ díẹ̀ ní ìbéèrè. Ìbéèrè kan ló yẹ ká bí ohun mi àbí ìyá Mohbad. Ẹ̀kọ́ tó wà pé ìyá Mohbad súnmọ́ ọ̀dọ́ àti ohun mi nígbà tí Mohbad wà láyé dé tó ìgbà tí wọ́n bímọ yẹn ju bàbá Mohbad lọ. Ṣebí ó máa ń ní birth certificate tó máa ń yíṣù fún ọmọ tí wọ́n bí. Táìpọ̀ hospital ló bímọ sí, hospital máa ń yíṣù tiwọn. Then jágbé church ló sọmọ lórúkọ, church náà á yíṣù tiwọn. In case of this Wunmi Mohbad saga, nígbà tí wọ́n ṣèkómọ, birth certificate wọ́n present lọ́jọ́ ọ̀kọ̀ọ̀mọ yẹn àbí bá some days after ọjọ́ ọ̀kọ̀ọ̀mọ, orúkọ wo ló wà níbẹ̀ lórí birth certificate. Liam ilé ṣé Liam Kasali ni àbí Liam Mufutau. Kí ló wà bẹ́ẹ̀? So ó yẹ kí wọ́n ti bí òmìnira kó present kìíní yẹn. Àlìsí wọn ṣáà lè bímọ tó bá ní birth certificate. Possible. So orúkọ tó
ẹ ṣe gan àdúgbò lọ́wọ́ yìí ó tó rọ̀ lọ́sọ̀ nítorí lábẹ́ bó tilẹ̀ wù kórí kò sí bí wọ́n ṣe máa ṣe tí wọn ò ní sọ pé tẹ́ tó bá dá yín lójú ẹ mú proof jáde. lórí ọ̀rọ̀ ìgbéyàwó wọ́n máa ń òdodo ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ wọ́n máa ń dẹ̀rí sọ gbogbo bàtà ẹ̀kọ́ tó fi lè sọ àwọn náà rí sọ but láfikún tèmi ṣèbí bàbá Mohbad sọ ńgbà kan ó ní wípé òun lè àmọ́ wípé òun mọ̀ ọmọ Mohbad mo sọ bẹ́ẹ̀ ló sọ. ó ní bóyá bí ọjọ́ bóyá kọ̀ láti Mohbad máa kú àbí bí ijọ́ bí 3 days tí Mohbad máa kú ó lóun lọ sí ọ̀dọ̀ Mohbad ó ní Mohbad kò ń wọlé nínú yàrá olówó agbélé àmú lóhùn lọ́wọ́ àbí olówó agbé láptọ̀pù ó fi snapu òun àti liam so ó ní nǹkan tó jẹ́ kó òun mọ̀ dájú nìyẹn yìí pé ọmọ òun ni liam òun kàn fẹ́ kí lọ ṣe DNA nígbà tó o ti mọ̀ dájú wípé ọmọ ẹ̀ ni liam so kí ló tún wá tẹ́tà àwọn èèyàn fún pé o fẹ́ ṣe DNA. Wọ́n bá yẹn ló fẹ́ náà sọ láti lè wípé òun dájú wípé ọmọ ẹ̀ ni wípé òkè kí wọ́n máa fojú ọmọ àlè wò wọ́n máa ṣe kíní kan ló ṣe ló fẹ́ ṣe DNA. Bàbá tó tí wọ́n bí dàtí kò ṣe DNA tó o dẹ̀ ti mọ̀ láti lè fọ́mọ ẹ̀ ni kí ló tún dààmú ààrẹ kí ló dààmú ààrẹ fún kí ló dààmú ààrẹ so ẹ má jẹ́ parọ́ fún yìí ṣe ní bàbá Mohbad tí ò bá ṣọ́ra ọlọ́ má jẹ́ kó ṣe padà pẹ̀lú bára torí pé kí ni kẹ́rì Nàìjíríà la wà a lè mọ bó ṣe máa play game ọlọ́ má jẹ́ kí bàbá Mohbad padà fi ẹ̀wọ̀n bára because tó bá ṣe result yẹn tó bá ṣe DNA yẹn tí result jáde ọgbọ́n kí bàbá Mohbad kó máa lọ́dún rẹ̀ wọlé torí pé kí ni ó kì í ṣe tiẹ̀ àwọn yẹn náà máa ṣe tí wọ́n padà Nàìjíríà tó wa nítorí jì àṣepamọ́ ni tó máa gba result ẹ̀ kò sí fún ẹ̀dá ṣe ẹni tó ṣe gbà tó gba result ẹ̀ tó ẹni tó tún ṣe dáa àwọn tó bá wà ní Nàìjíríà dẹ̀kẹ́ ojú ẹ̀jẹ̀ ni wọn ò láàánú wọn ò rán ẹ so ẹni bàbá Mohbad ẹ̀wọ̀n ló fi ṣeré kò mú nǹkan kan ó dẹ̀ mọ̀ bọ̀tọ̀ láàrin nítorí pé àwọn ti rí bá ọmọ Nàìjíríà torí pé ìṣọwọ́ tó fi jìde tó fi fọ́lọ̀ òun gbà yẹn ó ti bìlífù ó wà lẹ́yìn òun ọmọ pé ọmọ tó ń lẹ́sìn gbogbo ẹ̀ torí pé kí bá ọmọ Nàìjíríà wà lẹ́yìn ẹ̀ wọ́n rò pé ó sòótọ́ ni náà ìgbà tó lè ju wá rí pé òkú sòótọ́ lóòótọ́ ní nǹkan tó ń wá ìṣe fóun wá justice òun ṣe fóun wá kú tó gbọ́ ọmọ ẹ̀ àwọn èèyàn ti padà lẹ́yìn ẹ̀ kó lọ jókòó kó lọ wò ṣé iye àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀ ń sìn ló wà lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ ṣé àwọn èèyàn tó wà tẹ́lẹ̀ tó wà lẹ́yìn ẹ̀ ń sìn kó lọ jókòó kó wò kẹta lẹ́yìn kó káká mú ó jẹ́ ká lọ sí Mohbad ó jẹ́ ká lọ sí Mohbad gbogbo ètò ìṣe yẹn ó kàn dààmú ara ẹ̀ ní ìrìnbá wí ó dààmú ara ẹ̀ ní ó mú ọ̀rọ̀ Nàìjíríà ó mọ bó ṣe rí ó mọ̀ pé kò sí darí Nàìjíríà confam ni kò sí darí jì so gbogbo níbẹ̀ ó gbọmọ everybody lọ́mọ àlè òun kàn lè push bàbá kan fún òdodo ọ̀sìn náà ó ti ẹ̀gbẹ́ fọ́tò kan jáde ó gbé fọ́tò jọ tí ó ní Mohbad tó ní Mohbad jọ ya òun papọ̀ yẹn ẹjọ́ kóun náà gbé jáde sàbíkẹ́tì táwọn sọ̀rọ̀ ń pẹ̀ yìí náà ó ṣàyẹ̀wò yẹ kóun náà ní lọ́wọ́ náà ó yẹ kóun náà ní lọ́wọ́ àbí because wọn ò ṣá lè sọ wọn lè sọ orúkọ mọ́ wọn lè issue sàbíkẹ́tì fọmọ kọ́ wá orúkọ bíbí bẹ́ẹ̀dẹ̀ fojú ara yín rí kẹwàá accept kẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé kò ṣe ọmọ yín kò possible now kò possible because ìtẹ̀ sọ pé wọn ò jẹ́ kẹ́ ẹ jókòó síbi kọ́mọ wọn ò jẹ́ kẹ́ ẹ
kíní kan gbogbo ilé ẹnu rẹ ti sọ ààrẹ evidence yẹn lóòótọ́ ni jókòó síbi kan lóòótọ́ ni ìwé tó mú lọ fórúkọ wọn ò gbà lọ́wọ́ ẹnu rẹ ti sọ ààrẹ evidence yẹn ó tẹ̀ gbé kọ́kọ́ jáde as evidence kò sí tó kò ní ìjà tó bá dẹ̀ pọ́nmọ́ yẹn lọ́mọ àlẹ́ anyway náà kò sí ní kọ́mọ yẹn náà kó àwọn èèyàn máa pẹ̀lú ọmọ àlẹ́ kò sí kọ́tọ́ fẹ́ ṣe sí mi lè pa mi wọ́n máa ń rún pọ̀ but kó gbàgbé báwọn kan ṣe kiri báwọn ṣe ń ta àwọn ọkọ lórí wípé ikú tó pa Mohbad bẹ́ẹ̀ lára ń ta àwọn kan lórí wípé wọ́n rí justice fún Mohbad àwọn kan mọ̀ wípé torí ọmọ yẹn ni Mohbad ṣe kú àwọn kan náà sọ pé kò ṣe torí ọmọ yẹn ló ṣe kú kó gbàgbé àwọn tó máa pẹ̀lú àmì lọ́mọ àlè máa pẹ̀lú ọmọ àlè o kò sí ní àwọn tó máa pẹ̀lú ọmọ àlè àwọn tó máa pẹ̀lú ọmọ kọ because àwọn òbí ẹ̀ ti pa aláìfẹ̀ jẹ́ láti lẹ̀ wọ́n ti pa aláìfẹ̀ jẹ́ kò bá tilẹ̀ èèyàn mélòó lẹ́bẹ̀rẹ̀ lẹ́wọ̀n lórí wípé wọ́n pẹ̀lú àmì lọ́mọ àlè èèyàn mélòó lẹ́bẹ̀rẹ̀ lẹ́wọ̀n wọ́n ti sọ di ní kílè mú ẹ̀ kọ́ńtàgbé lórí ẹ̀ kọ́ńtàgbé lórí yẹn gbogbo yàrá bẹ́ẹ̀ rẹ̀ ọ̀lẹ́wà tó bá pè ní pásítà nìkan tí bàbá tó jẹ́ bàbá Mohbad bá pè ní pásítà wọ́n lè sún ẹ̀ sí court. ọ̀pọ̀ àwọn ìjọba pè ní pásítà kọ́ńtàgbé o èèyàn méjì lọ bẹ́ẹ̀ lẹ́wọ̀n wọ́n lè rán yẹn kọ̀ọ̀kan lẹ́wọ̀n o ní ìwà lè sọ lẹ́yìn fámìlì ẹ̀ nípa tó bá kọ́ ọmọ yẹn pásítà wọ́n lè rán wọn lẹ́wọ̀n bọ́tà àwọn aláta because àwọn kan wà tó ṣì ń bínú lọ́wọ́lọ́wọ́ tó ń wo ibi tọ́rọ̀ ẹ̀ lẹ́ já sí tó jẹ́ wípé wọ́n ṣì ń bínú èmi ṣì ń sọ kíní kan ṣé ẹni tó bá rí justice fún ọmọ yẹn tó ò rí justice fún ẹ gbàgbé Wùmí gan ò free ẹ jẹ́ ká gbàgbé Wùmí ò free bàbá Mohbad ò free àbúrò ò free dàrú òkè ẹ̀yẹ́ ti sọ kíní kan fún yín orúkọ bọ̀bọ̀ yìí prime boy àkókò ẹ̀ ti ṣẹlẹ̀ so free kò free náà kò free àwọn tó wà ẹ̀ ṣe mọ́lẹ́sẹ̀ kò sẹ́ni tó free nínú wọn tó bá jẹ́ pé free ni àwọn tó sá lọ àwọn tó sá kúrò Nàìjíríà tí wọ́n sá kúrò Nàìjíríà ni kí ló gbé wọn kúrò Nàìjíríà so kò sẹ́ni tó máa free wọ́n gbàgbé because ara ṣì ń ta àwọn kan bẹ́ẹ̀ ni ara ń ta nǹkan tó fi mú tí Naira Marley fi lọ́kọ rí ní Cotonou tó fi bòm báyìí pẹ̀lú bó ṣe lórúkọ tó Douglas kan sọ pé àwọn tó lórúkọ ẹ gbàgbé gbogbo ọ̀dọ́ tèmi nìyẹn so tó bá bàbá Mohbad tó bá rìn kó má gbọ́ so kó máa ṣe yàmàyàmà tó ń ṣe lọ àgbà wájú. mo mú láyé èèyàn dẹ̀ mú kò dẹ̀ sí kó má rí bẹ́ẹ̀ ṣẹ́wọ̀ ẹni tó bá ti ní consideration fún ọmọlàkejì á rí bẹ́ẹ̀ kò sí àtúngbé asán kankan ní gbogbo nǹkan tí ẹ fẹ́ sọ mọ́ àlàjì gbogbo nǹkan táwọn ọ̀dọ́ sọ olúkálùkù wọn ní point ṣe understand ìlú ta ti bára wa ni honestly àlàjì kò sí nǹkan tí anybody lè sọ kò kódà báwo la ṣe fẹ́ sọ pé àwọn tó ń nǹkan wọ́n ti gba kéèsì ọmọ yìí jẹ́ láti lè àti ọ̀tún àti òsì wọ́n ti gba kéèsì jẹ́ because ẹ bá ń sọ gba pé ọmọ kékeré yìí ni àánú ẹ̀kọ́ ṣe everybody òun ò sọmọdé is an adult now ó ti kọjá 18 so understand bàbá Mohbad ń sọmọdé kọ́lọ̀ bá àforíjì bàbá Mohbad ń sọmọdé kó tó di kó jáde lára ọmọ yìí tó wà láàárín gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ní ó dàbí pé ṣẹlẹ̀ ó dàbí pé tó dúnyàn and bí nǹkan tí wọ́n kàn fẹ́ kí lápá mi tí kí wọ́n ti wọ́n ní pé tí bá tí ó ń gbèjà pé àfẹ́ pé wọ́n ṣe ń drag ọmọ kékeré tí òun kankan tó wáyé wá jà kìíní ẹ̀ tó ń jọmọ fún ìyá tiẹ̀ lọ́wọ́ ọmọ mi bẹ́ẹ̀ náà ni bàbá ti jọmọ lọ́wọ́ àwọn òbí tiẹ̀ náà àbí kò yé wa so kò dẹ̀ sẹ́ni kankan tó máa gbàdúrà pé sí ọmọ ẹ̀ débi pé ọmọ ọlọ́mọ àti sọmọ ọlọ́mọ débi pé ọmọ ẹ̀ mọ̀ tó bá jù bẹ́ẹ̀ lọ ìgbà tí ọ̀rọ̀ ti wọ́wọ́ láti ilẹ̀ káàdẹ̀ ní ìjọba. You're about to show the fight. èèyàn fún mọ nǹkan téèyàn tún fẹ́ sọ lẹ́yìn gbogbo àtótónu tá a ti ṣe láti over 2 years because láti ìgbàjẹ́ tí rí relationship àwọn ọmọ méjèèjì tí wọ́n sọ fún yín tí ìyá Mohbad sọ pé ìgbà tó ń lọ sílẹ̀ àwọn ọ̀gá àgbẹ̀kọ̀ báyìí ló ń rí pẹ̀lú mi ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ káàtì sọ pé àwọn ọmọ òun pé kí wọ́n ti forúkọ ẹ̀
understand? Ẹ fi gbogbo yẹn lẹ̀ ẹ fi ẹ̀tẹ́lẹ̀ fi palàpalàpà tọ́wọ́ fi lórí tó fi bímọ. Ókè ẹ tún nígbà tó bímọ yẹn ti bàbá ọ̀bá ẹni wọ́n pè yín nínú ìjọba gba placenta. Ẹ tún ní wọ́n pè yín padà pé gbogbo bá ti wípé kẹ máa wọrí. Ìgbà tó rí bẹ́ẹ̀ ìgbésẹ̀ wo lè gbé? Ṣé ilé ìrìkàjẹ́ sọ pé lẹ́yìn ìjọ tó bímọ kò lé ìgbẹ́ ìsìnkú wọn? Lẹ́yìn after that ṣé ẹ pé Mohbad ta ni ó gbé tó gba placenta lọ fún ẹ? Bẹ́ẹ̀ béèrè gbogbo obìnrin ń bọ́ná sí placenta sí i. Ṣé o fi yé wa? Bẹ̀rẹ̀ tó fi wá at one point ní Mohbad sọ fún yín wípé ìgbà tẹ bí lè pé ọ̀rọ̀ ìyàwó ń kọ́ nígbà tẹ́lẹ̀ lọ ṣe engagement. Tẹ́wọ́n náà wọ́n sọ fún yín pé òun ò lè continue pẹ̀lú wedding ni àwọn ò lè ṣèyàwó pẹ̀lú ẹ̀. Tó fi wá di pé ẹni òòtọ́ báyìí ló sọ fún yín. Ẹ̀dẹ̀ ń sọ fún gẹ́tẹ̀ ó tún sọ fún àwọn méjì ní ẹ̀yìn bíi mẹ́rin lẹ́sẹ̀ pé wà wíà. Ìgbà tó wà wíà road step wo lè gbé. Àkókò ìtìlẹ̀ mọ̀ ìgbà tẹ́ mọ̀ kí ni ìgbésẹ̀ tẹ̀ gbé. Nígbà tí ọmọ kan tó bá mọ̀ ọ̀rọ̀ sọ kọ́rọ́ tí ẹ tó mọ̀ gbọ́. Àwọn nǹkan wọ̀nyí wáì tí ẹ ṣe kẹ́kọ̀ọ́ fún sọ pé ìjọ́lẹ̀ jù lọ ìyàwó kó báyọ̀. Àwọn tó bá fẹ́ gbogbo máa fa gbó. Wáì tẹ́ fi keep silent all this while. Ẹgbẹ́ lọ́lẹ̀ ẹ̀yìn ọ̀lẹ́lẹ́ lọ sí introduction kì í sọ ìyàwó bá àdìsọ pé mo ṣe treat ni. Why do you have to keep silent on all of these things? Why? Ibi tí ọmọ bímọ sí ṣé ẹ ti gbé ìgbésẹ̀ pé ó kí wọ́n bá àdìmọ̀ ní ilé alágbó tí òun yóò bímọ sí. Ṣàrí wọ́n lọ gba bá certificate èèyàn ló kọ bá certificate náà. Dìbà. Èèyàn even gan kọjá pé kájẹ sọ pé Mohbad ló ní Liam biologically. They can decide not to wọ́n lè decide before wọ́n ní níbi tí ayégbé dé sìn yàn lẹ́sìn pé bí ayégbé ṣe ń wọ́ọ̀kì ní Nàìjíríà. Nígbà ìdọ́sìn náà tàn kọ́tọ́ bá kọ sí certificate ni ẹ̀yin ò dẹ̀ ní ìgbé àwọn parent kan rọ̀ bí. Ẹ̀yin tẹ́ tí parent lè decide pé bóyá bóyá ìyàwó decide pé orúkọ kan báyìí ló wọ̀ wọ́n ẹ lè mú orúkọ grandparent ní. Nígbà tó wọn bá dàgbà ó lè tí èyí orúkọ tó rẹ̀ láti máa jẹ́ nìyẹn ò ní ìgbẹ́ ìkọlẹ̀ bí. You understand? Ká tó wá sọ pé ìlú tí ò ti wá mọ pé kí wọ́n ti ń borúkọ ẹ̀. So wọ́n ti fi nǹkan kọ̀rọ̀ jẹ́ ní òde bí àwọn tó sọ pé wọ́n ti sún àwọn nǹkan jẹ́ káwọn bẹ̀rẹ̀ tó rọ̀ lọ. Wọ́n ní kí wọ́n ṣe tẹ̀sì ní ṣe yán bí ọ̀kan. Àwọn èèyàn ṣe DNA ní Nàìjíríà náà tí ò gbàgbára. Wọ́n náà ṣe cost bẹ́ẹ̀. Kí omi yé wa tó bá fẹ́ pé kì í ṣe pé agbẹ́gbẹ́ gbogbo ọ̀rọ̀ ti ṣe wọ́wọ́ ni. Ìwọ́n tí wọ̀ mí nígbà tó wà nù yín. Wọ́n lọ fún maternity ó possible gan kó ṣe blood work. Ṣé o ní yẹ yín? Àtòun àti Mohbad tó bá yẹ pé ibi tí pẹ́ẹ́jú náà sì ní. Tó bá yẹ pé wọ́n ṣe blood work ní inú blood work wọ́n ti mọ̀ pé ókè àwọn méjèèjì lọ́jọ́ jẹ́ parent ọmọ rẹ̀. Ṣé ọ̀rọ̀ náà bá ṣàánú fún wa ni because until tó bá rí òtúrò ọ̀rọ̀. Àwọn nǹkan táwa náà ń sọ nǹkan tá a gbọ́ àwọn nǹkan tá a rí òun la fi ń sọ̀rọ̀ kọ́nà kó ṣàánú fún wa. Ọlọ́run nìkan wọ́n ti di ọjọ́ òkùnkùn báyìí tó gbọ́ Ọlọ́run nìkan ló lè tàn lọ́lẹ̀ sí i. But the thing, the truth of the matter is that lórí ọ̀rọ̀ ọmọ yìí tó bá ń gbé truly Mohbad ló ní ọmọ èmi ò fẹ́ pé òun yẹ kí ọ̀rọ̀ ti ẹnì kan dé stage. Ó tiẹ̀ tó di pé wọ́n béèrè pé ọ̀rọ̀ ẹ̀wọ̀n trust bóyá Mohbad ló lọ́mọ àbọ̀ nǹkan. Give them the song kọ́ lọ ṣé wọ́n lè pọ́nmọ́ yẹn náà. They can't have the song. Kò sí ìgbà wọn fẹ́ fọwọ́ lè ṣe. So òun gan ti ní rest of mind. Then èmi ò mọ ibi tí ọjọ́ pé ẹ̀kọ́ dá Wùmí nìkan sí gbogbo àwọn parents Wùmí. It's rather unfortunate. Tó bá bẹ́ wọ́n kó bẹ́rẹ̀ rí. Tẹ́lá kàn jẹ́ ìdábẹ́lẹ̀ tẹ̀ jáde síta. He doesn't speak well. Ṣé ló bá gbé Mohbad wà láyé? Wọ́n fún Mohbad ní Mohbad ti ó di hero àti wọ́n fi di ambassador àkófẹ́ ó jẹ́ ọmọ kan ó bí kan gọ́ọ̀nà lọ́la. Ṣé àwọn ṣe sáìdì àwọn òwe ṣé àwọn máa fojú pamọ́ ni? Wọ́n ní fojú pamọ́ náà. Àwọn náà dìde pé ìyá ìyàwó làwọn. Àwọn gọ́ọ̀nà làwọn àbáwọn president làwọn. It's unfortunate but ó ti sún everybody. Ó ti sún everybody wọ́n jẹ́ kéèyàn mọ ibi tí ọ̀rọ̀ ń lọ. And
ọ̀gá nǹkan tó pa Mohbad gangan là ń béèrè. Tẹ bá ti wá mọ̀ pé validity pé ọmọ Mohbad ló bí Mohbad kan ló bí fún change Mohbad tó ti kúrò. Tó bá lọ ṣe tẹ̀sán sí ìfẹ́ sọ pé òkè ìyá ọmọ Mohbad dàpọ̀ ọmọ Mohbad kan. Ṣé ìyẹn gbẹ̀ngì pé kí ni evidence pé òun ló pa nǹkan tó ṣokú pa ọmọ yìí? For about 2 years, à ń jà láti ọdún over 2 years pé kí ló ṣe irú ìjàmbá wo ló ṣe ọmọ ẹ̀ tá a dẹ̀ mọ̀ pé ní ilé ni ọ̀rọ̀ yẹn ló ti jáde wá. Àwọn èèyàn dẹ̀ wá ń bẹ̀ táwa fi sílẹ̀ táwa ń sáré DNA káàkiri. Àwọn tó wà bẹ́ẹ̀ àwọn àdúrà gbogbo àwọn tó jẹ́ ti Mohbad gbogbo tó wà bẹ́ẹ̀ tó ṣe Mohbad. Ibò Jídébà kó tẹ̀ jẹ́ bọ́rọ̀ iṣẹ́ ìṣìn ni. Ọmọ dẹ́ta justice pẹ̀lú missing náà. Ó ti fẹ́ ìgbẹ́ bá ṣe gbé ẹjọ́ kalẹ̀ bí àwọn lọ́ọ̀yà yìí bá ṣe jà lórí kéèsì yẹn. Àwọn adájọ́ àwọn lè fojú ṣùgbọ́n kàn wọ́n. Tí wọ́n gbé ìbò ìbò ni tí wọ́n gbé ìjà ṣẹlẹ̀ láàrin èèyàn méjì wọ́n ṣe sọ pé bóyá ìjà ṣẹlẹ̀. Wọ́n lè ní self defence ní the other party law. Ṣé ọ̀run sáà tó bá tẹ̀ wá máa give any judgment wọ́n lè lò ní as a concentration. Wọ́n fẹ́ ìjáde kẹsàn-án tọrọ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n sọ ní pé irú òun lòun la wà yìí. Dídé Babs. Wọ́n bọ́ sórí ilé mi ní àwọn ibi tó máa ṣẹ̀sìn lọ́la kọ́lọ̀ kó ṣàánú fún wa. Èèyàn òbí ẹ̀mẹ́ni tí àṣẹ wà lẹ́nu ẹ̀. Wọ́n àti àtúntò jẹ́ pé gbogbo àwọn abiyamọ àlọ́sàn àlọ́ọ̀bọ̀n. Iṣẹ́ àti gbọ́dọ̀ bá ìgbọ́wọ́ fọ́ọ̀mù kankan mọ́ wa. Bọ́tún kọ́kọ́ ló ń ti everybody pé ká má mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ ẹ̀. Níṣẹ́ òun nìkan ní nǹkan ti ṣẹlẹ̀ sí àìmọye ọ̀rọ̀ tó gbé nǹkan kọ̀ sí kí n dẹ̀ tí wọn. Kọ̀kọ́ tí àbá ti rí pé báyìí kò ṣe sọ ni. Ó ṣe wá jẹ́ pé lórí ti ẹ̀ yìí àárín ìyanjú. Àwọn ìjọba wa àwọn fámìlì wọn ti gba gbogbo nǹkan jẹ́. Ìjọba wa náà wọ́n ṣe dáadáa. Ẹ wọ́n gbogbo disgrace national disgrace international disgrace láàrin káàkiri. Àbí ààrẹ ẹ̀kọ́ lamẹ́ríkà ṣe pé òun ti bá àwọn èèyàn tẹ̀fi kó bá ti àwọn other people. Àwọn tó ní ìjẹ̀yìn reason láti travel láti lọ ṣe nǹkan tó dáa. Wọ́n ti fi pa lára lórí pé àgbà ọ̀rọ̀ ara kò kára wọn lára. Òun ló fi dàbí pé the first segment ẹ ṣe Dídé Babs. Wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tẹ sọ pé wọ́n kàn ń rò ní pé ijó òun la fẹ́ tó fẹ́ rise up. Kí ló wà nù pé ẹ̀yin tẹjọ pora yín lọ́ba you are leaders you lead by example. Sẹ́yìn ní priority ẹ̀ ń fi ìyànjọba ẹ̀yìn ṣe pé kí wọ́n ti gbórúkọ wọn people are dying of hunger. Bẹ́ẹ̀ jà pé òkè o àwọn la fẹ́ lọ ṣe báyìí fáwọn bíbá àwọn la fẹ́ lọ ṣe báyìí fáwọn bíbá. Common man àwọn aráàlú ló wọn aráàlú ẹgbẹ́ wọn lọ́wọ́. Ọjọ́ ló ń bọ̀ yẹn lómi òun nǹkan tó máa ṣẹ̀ sínú ọ̀rọ̀ ọ̀bẹ̀ sínú ìṣàsùn fáwọn ọmọ. Ibi tó bá dé gbàgbàlagbà àní àgbàlagbà lè rọrùn ní irú táyé lọ ṣé àgbàlagbà kan lè rọrùn mọ́ báyìí. Àgbàlagbà lè rọ nǹkan kan lè rọ. Nígbà mí òun nǹkan tó máa lójoojúmọ́ kan tó wọ́n sọ pé ilé ìtọ́jú ń bọ̀ yìí. Tí tó bá jẹ́ gbà kan yẹn ti máa ráàdì yẹn tó ti máa ilé pààrọ̀ ìyẹn ti máa rí wọn. Dídé Babs. Ẹjọ́ ṣé ìyẹn ò tó lọ́tọ̀? Àwọn sọ pé èèyàn sì yẹn jẹ́ olórí ọmọọba jẹ́ àkọ́bí ọmọọba àkọ́bí kí náà ti ń porúkọ ẹ̀. Ṣé ìyẹn ló kàn ní ọ̀rọ̀ wa ni? Àwọn tó lè fi ń jẹ́ kiri what impact ló ní nínú society? You just wake up and become I just don't know. Ẹyin ìfẹ́ nìkan jẹ́. Àtẹ́gbẹ́ ti fi wọ́n jẹ́ ìzọ́ àti ìgbọ́wọ́ ní any contribution tó ń ṣe sí society. How many people wọ́n ti impact wọn? Ẹ bá fẹ́ kí tó fẹ́ gbìyànjú yìí Dídé Babs ẹ̀kún àwọn tó ń ṣe dáadáa. Kì í ṣe bẹ́ẹ̀ pé mo fi rójú yín aláàjì wà ní Ghana. Àwọn leaders wa mélòó ló ti invite wọn? Ìdí ènìyàn mélòó ló ti fi jẹ́ anything? Ẹ̀wọ̀n sọ ṣé nítorí pé. Discovering bank. Do I have enough to cover my